Àkó àkókò yìí o, gbogbo ẹ̀yin àyànfẹ́ Olúwa àti gbogbo àwọn ọmọ Ọlọ́run níbi gbogbo. Àsìkò àkókò yìí àti ìrìn àjò pàtàkì tí a ti ń rìn bọ̀ nínú ẹ̀mí. Ọ̀rọ̀ tí Ọlọ́run fi rán wa sí àwọn àyànfẹ́ lónìí, òun náà ni gbólóhùn tó sọ wípé èmi ó wo ilẹ̀ wọn sàn. Èmi ó wo ilẹ̀ wọn sàn. Ṣé ilẹ̀ máa ń ṣàìsàn? Ènìyàn la mọ̀ tó máa ń ṣàìsàn. Ṣùgbọ́n níhìn nínú ìwé Króníkù kejì orí keje ẹsẹ̀ kẹrìnlá, Ọlọ́run pé èmi ó wo ilẹ̀ wọn sàn. Kí ló dé tí a fẹ́ wo ilẹ̀ sàn, tí a wo àwọn ènìyàn sàn? Nítorí pé ilẹ̀ máa ń ṣàìsàn. Àpẹẹrẹ irú èyí tí a rí nínú ìwé Aísáyà nígbà tí Aísáyà ránṣẹ́ tó mú ohùn Ọlọ́run lọ sọ́dọ̀ àwọn Ísírẹ́lì. Èyí tí a ó kà láti inú ìwé Aísáyà orí kìíní ẹsẹ̀ ìkẹrin sí ìkẹsàn-án. Ó fi àpẹẹrẹ ìwé ilẹ̀ àwọn ọmọ Ísírẹ́lì ṣe ń ṣàìsàn. Ìwé Aísáyà orí kìíní ẹsẹ̀ ìkẹrin sí ìkẹsàn-án. Ní orílẹ̀-èdè tí ó kún fún ẹ̀ṣẹ̀, ènìyàn tí ẹ̀rù ẹ̀ṣẹ̀ ń pa, irú àwọn olùṣe búburú, àwọn ọmọ tí í ṣe olùbàjẹ́, wọ́n ti kọ Olúwa sílẹ̀, wọ́n ti mú ẹ̀mí mímọ́ Ísírẹ́lì bínú, wọ́n sì ti yí padà sẹ́yìn. Èṣe tá ó fi lù yín sí mọ́, ẹ̀yin ó máa ṣọ̀tẹ̀ síwájú àti síwájú. Gbogbo orí ni ó ń ṣàìsàn, gbogbo ọkàn ni ó sì dákú. Láti àtẹ́lẹsẹ̀ títí fi dé orí kò sí ìlera nínú rẹ̀, bí kò ṣe ọgbẹ́, ìpalára àti ojú tí ó ń rà. Wọn kò tí ì pajú mọ́, bẹ́ẹ̀ ni a kò tí ì dì wọ́n, bẹ́ẹ̀ ni a kò tí ì fi òróró kún wọn. Ilẹ̀ yín di ahoro, a fi iná sun ìlú yín. Ilẹ̀ yín àlejò jẹ́ ẹ̀rùn ní ojú yín, ó sì di ahoro bí èyí tí àwọn àlejò wó palẹ̀. Ọmọbìnrin Síónì ni a sì fi sílẹ̀ bí àgọ́ nínú ọgbà àjàrà, bí abúlé nínú ọgbà àpáàdì, bí ìlú tí ó dọ̀tí. Bí kò ṣe bí Olúwa àwọn ọmọ ogun ti fi ìyókù díẹ̀ kí ó sílẹ̀ fún wa, àwa ìbá ti dàbí Sódómù, àwa ìbá ti dàbí Gòmórà. Ẹ ṣé, ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Hallelujah. Ẹ rí, ẹ gbọ́ bí Aísáyà ṣe tò lẹ́sẹlẹ́sẹ bí ilẹ̀ àwọn ọmọ Ísírẹ́lì ṣe ń ṣàìsàn nípa ẹ̀ṣẹ̀ tí wọ́n ń dá, nípa ìwà búburú wọn, nípa ìgbé ayé àìwà bí Ọlọ́run. Ẹ rí, ilẹ̀ tí a ti sọ wípé ó jẹ́ ilẹ̀ tó kún fún wàrà àti oyin, ó di ìtàpọ̀ kó jẹ́ ilẹ̀ ọlọ́ràá tó kún fún wàrà àti oyin, ó di ilẹ̀ ahoro. Àwọn ọmọ onílùú wọn ò rí ìfà tàbí ìrì ilẹ̀ wọn jẹ mọ́, àwọn àjèjì ló ń jẹ ilẹ̀ mọ́ wọn lára. Nírú àkókò yìí bẹ́ẹ̀ nírú orílẹ̀-èdè wa wà. Ẹ rí, bí ó tilẹ̀ jẹ́ pé lórílẹ̀-èdè wa a fún wa lọ́pọ̀lọpọ̀ àwọn ohun àmúyẹ tí ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ní, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ láàrin ọ̀pọ̀ a wà nínú àìní, a wà nínú ìyàn, ebi ń pa wá làwọn èèyàn ń pariwo. Yàtọ̀ sí èyí, àwọn ìwà ipá gba ìgboro kan, ewu wà níta, àwọn ohun tí a ò mọ̀ ní ìgbà kan rí. Ẹ rí, àlàáfíà ṣọ̀wọ́n ní orílẹ̀-èdè. Kí ló jẹ́ kó rí bẹ́ẹ̀? Ẹ rí, àwọn nǹkan yìí wáyé bẹ́ẹ̀ kì í ṣe nítorí wípé Ọlọ́run kò bùkún ilẹ̀ rẹ̀. Gbogbo nǹkan tí Ọlọ́run ṣe, Bíbélì wípé dára ni wọ́n. Ọlọ́run kì í ṣe ohun tí kò dára. Ó dá ilẹ̀ wa dáradára, ó dá ayé dáradára, ó dá ohun gbogbo dáradára. Ṣùgbọ́n àwọn èèyàn tó wà nínú ayé tàbí tó wà lórí ilẹ̀, wọ́n ti pa ìṣe wọn, àìwà bí Ọlọ́run wọn, ìṣọ̀tẹ̀ sí Ọlọ́run wọn, ìrìn ní ìfẹ́ ẹnu ara wọn lòdì sí ìfẹ́ Ọlọ́run.
wọ́n fi bà ilẹ̀ jẹ́. Mo rí kà nínú ìwé Genesis orí 6 ẹsẹ̀ 11 ibi tí Bíbélì sọ wípé ayé bàjẹ́ ẹ̀rí nígbà tó pé ayé bàjẹ́ yẹn orí bá kan òun ò pé báwo la ayé ṣe bàjẹ́ ẹgbọ́n ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. ìwé Ísáyà orí 6 ẹsẹ̀ 11 ayé sì bà ìwé Genesis orí 6 ẹsẹ̀ 11 Olúwa wípé ayé sì bàjẹ́ níwájú Ọlọ́run ayé sì kún fún ìwà agbára. Ọlọ́run sì bójú wo ayé sì kíyèsí ó bàjẹ́ nítorí kólúkù ènìyàn ti bi ìwà rẹ̀ jẹ́ sí ní ayé. Ẹ ṣé ẹ rí i pé Bíbélì sọ bẹ́ẹ̀ pé ayé bàjẹ́ lóòótọ́ ohun tí Ọlọ́run bá ṣe kò lè bàjẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwa tí ó dá pé ká máa wọ inú ayé èèyàn lè rẹ́jì ilé tàbí kó kọ́ ilé kó ṣe é lọ́ṣọ̀ọ́ kó fi ohun dáradára síbẹ̀ ká wá fi ẹnìkan síbẹ̀ tí ẹni tó wà níbẹ̀ tí kò bá gbégbé ayé àìnáání àìbìkítà èérí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀rí jẹ́ tí ọba débẹ̀ á káàánú tó gbogbo tó wà ń bẹ àti lò nílòkulò bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló ṣe rí nígbà tí àwọn ènìyàn wà nínú ayé. Olúwo ẹ̀sìn Bíbélì wípé ìwà olúkúlùkù bàjẹ́ wọ́n fi ìwà wọn wọ́n fi ṣe wọn wọ́n fi ìrìn àjò ayé wọn wọ́n fi bà ilẹ̀ jẹ́. The land was destroyed because of our bad behaviour, because of our ungodly attitude, because of our sinful life. Nítorí àwọn ìgbé ayé ẹ̀ṣẹ̀ tá à ń gbé ilẹ̀ tí Ọlọ́run dá ta súre sí a fi ìgbé ayé wa a fi ìwà wa a fi bà ilẹ̀ jẹ́. Arákùnrin àti arábìnrin gbọ́ mi ọmọ Ọlọ́run. Ọlọ́run ló dá ilẹ̀ tí Olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti gbogbo tó wà nínú rẹ̀. Lónìí à ń pòǹgbẹ fún àtúnṣe à ń pòǹgbẹ fún ìgbàlà à ń pòǹgbẹ fún ìwòsàn. Gbogbo wa ń fẹ́ kí orílẹ̀-èdè wa kó gba àtúnṣe ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a ò lè rí àtúnṣe torí pé nínú gbólóhùn tí Ọlọ́run sọ tí à ń sọ̀rọ̀ lórí pé èmi yóò wo ilẹ̀ wọn sàn kò sọ pé ẹ̀yin yóò wo ilẹ̀ yín sàn ṣùgbọ́n pé òun ló ní ìwòsàn àti agbára tó lè ṣe ìwòsàn. Lónìí à ń fojú sí àwọn ọba wa àwọn aṣáájú wa àwọn olórí wa láti ṣàtúnṣe à ń dìbò láti ìgbà dé ìgbà nítorí pé à ń fọkàn sí pé ẹnìkan ló lè ṣe síbẹ̀ a ò rí àtúnṣe sí ẹ̀rí kí ló fà á nítorí pé ẹnikẹ́ni ò lágbára láti wó ilẹ̀ sàn. Ọlọ́run ló dá ilẹ̀ ló dá òfurufú ló dá ohun gbogbo òun ló sì mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rí ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé ẹ ó sì wó ilẹ̀ yín sàn ṣùgbọ́n òun yóò wó ilẹ̀ wa sàn lòun yóò wó ilẹ̀ wa sàn ṣùgbọ́n láti wó ilẹ̀ wa sàn àwọn nǹkan kan wà níbẹ̀. Ẹ̀yin ènìyàn Ọlọ́run bí a bá ń fojú sí agbára tàbí ìmọ̀ tàbí ọgbọ́n ènìyàn láti wó ilẹ̀ sàn á jẹ́ wípé a ò tí ì fẹ́ kí ilẹ̀ wa kó gba ìwòsàn kó gba ìràpadà kó gba àtúnṣe kó gba ìsọjí nípa ti ẹ̀mí láti mú ìtura wá bá wa. Ṣùgbọ́n Ọlọ́run ní ètò fún àwọn èèyàn tirẹ̀ ètò tí ó sì ní ló ṣe pé wá sí àsọyépọ̀ gẹ́gẹ́ bí a ti kọ́ nínú ìwé Aísáyà orí 1 ẹsẹ̀ 18. Aísáyà orí 1 ẹsẹ̀ 18. Olúwa sì wí pé wá nísinsìnyí kí a sì jẹ́ kí a jọ sọ àsọyépọ̀. Ká jọ sọ àsọyépọ̀. Come, let us reason together. Come, let us dialogue. Ẹ jẹ́ ká jọ sọ àsọyé. Mo ní ètò tó dára fún yín. A lè ṣàtúnṣe àwọn nǹkan tí ẹ̀ ń go through. Ọgbọ́n àwọn aṣáájú wa, ọgbọ́n àwọn onímọ̀ ìjìnlẹ̀ yín, ọgbọ́n àwọn ọba yín, ọgbọ́n àwọn aláṣẹ yín, ìmọ̀ wọn àwọn onímọ̀ ìjìnlẹ̀ yín kò lè ṣàtúnṣe ilẹ̀ tí a bàjẹ́. Ẹni tó ní ilẹ̀ ló lè tún ilẹ̀ rẹ̀ ṣe. Ṣùgbọ́n Ọlọ́run ń pè wá sí àwọn àtúnṣe kan. Ó ní ká jọ sọ àsọyépọ̀. Ká jọ sọ àsọyépọ̀. Irú àsọyé wo? Ohun tí Ọlọ́run sọ nìyí. Ohun tí Ọlọ́run sọ ni wípé àsọyé tó sì sọ nìyí. Òun gangan ní ìwé Króníkà kejì orí 2 ẹsẹ̀ 14 sọ̀rọ̀ lé lórí. Króníkà kejì orí 2 ẹsẹ̀ 14. Yes. Bí àwọn ènìyàn mi
bí àwọn ènìyàn mi tí à ń pe orúkọ mi mọ́ tí à ń pe orúkọ mi mọ́ bá rẹ ara wọn sílẹ̀ bá lè rẹ ara wọn sílẹ̀ tí wọ́n bá sì gbàdúrà tí wọ́n sì gbàdúrà tí wọ́n bá sì wá ojú mi tí wọ́n sì wá ojú mi tí wọ́n bá sì yí padà kúrò nínú ọ̀nà tí wọ́n sì búburú yí wọn padà kúrò nínú ọ̀nà búburú wọn nígbà náà nígbà náà ni èmi ó gbọ́ èmi ó gbọ́ láti ọ̀run wá láti ọ̀run wá èmi ó sì dárí ẹ̀ṣẹ̀ wọn jì èmi ó sì dárí ẹ̀ṣẹ̀ wọn jì èmi ó sì wo ilẹ̀ wọn èmi ó sàn. sì wo ilẹ̀ wọn sàn hallelujah hallelujah. ní tí àwọn ènìyàn mi tí à ń pe orúkọ mi mọ́ ẹ wò ní orílẹ̀-èdè yìí àwọn ẹni omi àmì orúkọ lọ rẹpẹtẹ kìrìsìtẹ́nì lọ bí rẹ́rẹ́ bí a ti ń lọ sórí òkè là ń ṣèsìn ní pẹ̀tẹ́lẹ̀ ìṣòro káàkiri àwọn ètò program ọlọ́kan ọ̀jọ̀kan tí àwọn èèyàn ń gbé kalẹ̀ à ń dù a sì ń sáré wípé kí ohun gbogbo lè padà wọ̀ sípò nípa àdúrà wa ṣùgbọ́n Ọlọ́run wá jẹ́ olóòótọ́ kìí sì yẹ̀ lórí ọ̀rọ̀ rẹ̀ ohun tó condition mẹ́rin ló fún wa mo lè wí pé à ń ṣe méjì nínú rẹ̀ ẹ̀rí Ọlọ́run kìí sì gba ogun tó ti less Ọlọ́run fẹ́ ìgbọràn ní kíkún condition rẹ̀ ni kí wọ́n rẹ ara wọn sílẹ̀ kí wọ́n gbàdúrà kí wọ́n wá ojú mi kí wọ́n sì yí padà kúrò nínú ọ̀nà búburú wọn. Ó ní ní ìgbà náà ni èmi yóò gbọ́ láti ọ̀run wá hallelujah hallelujah. nígbà náà ni èmi yóò gbọ́ láti ọ̀run wá ìyẹn ni pé mo wòye nínú ìrìn àjò àwa èèyàn lónìí pàápàá àwọn onígbàgbọ́ à ń gbàdúrà àdúrà pọ̀ à ń gbàdúrà lórí òkè à ń gbàdúrà tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ilé ìjọsìn àwẹ̀ ọlọ́jọ́ mọ́kànlélógún àwẹ̀ aláàdọ́rin ọdún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwẹ̀ aláàdọ́jọ oríṣiríṣi ètò là ń gbé kalẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a ò tí ì rí àmì wípé a ṣetán láti wo ilẹ̀ yìí sàn ohunkóhun túbọ̀ ń burú sí ni bákan náà à ń wá ojú Ọlọ́run ní gbogbo ọ̀nà gbogbo ìgbà là ń ṣe àwọn àpéjọ àti retreat ní àwọn káàmpù wa ní àwọn ilé ìjọsìn wa gbogbo mo lè wí pé ní ti àdúrà à ń gbàdúrà ní ti wíwá ojú rẹ̀ yálà gẹ́gẹ́ bí ìjọ yálà gẹ́gẹ́ bí ẹnìkọ̀ọ̀kan à ń ti orí òkè dé rí òkè à ń ti bí ètò ìsìn kan dé òmíràn ṣùgbọ́n ohun méjì tí ó yẹ ká tún fi kún tá ò ṣe tí kò tí yẹ kí ohun wa la ọ̀run já òun náà ni pé ohun àkọ́kọ́ condition tí Ọlọ́run fún àwọn àyànfẹ́ rẹ̀ ni pé kí wọ́n rẹ ara wọn sílẹ̀ kí wọ́n rẹ ara wọn sílẹ̀ amen. amen. ní àpẹẹrẹ ẹ wo ìwà tí Ọlọ́run ránṣẹ́ sí orílẹ̀-èdè Nínéfè wípé nípa ti ẹ̀ṣẹ̀ àti àṣedédé wọn bí Ọlọ́run sì ti rí àwọn àṣedédé wọ̀nyí ó pinnu ìdájọ́ àti ìjìyà fún wọn nínú ìwé Jónà orí 3 a rí bí a ṣe rán Jónà lọ sí orílẹ̀-èdè Nínéfè tí a sì sọ ìpinnu Ọlọ́run fún wọn ẹ̀rí nígbà tí a sọ ìpinnu Ọlọ́run fún wọn pé a ó bì wọ́n wó yẹni pé wọ́n ti wà lábẹ́ ìdájọ́ àti ìjìyà Ọlọ́run látàrí èyí Ọlọ́run sọ pé a ó bì Nínéfè wó ṣùgbọ́n Bíbélì yẹ kó yé wa wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀rí bí ọba ṣe gbọ́ gbogbo wọn ó ránṣẹ́ ohun tí a ń pè ní ó ránṣẹ́ pàjáwìrì síta ó gí nǹkan táwọn ìjọba tó ní pè ní emergency order pé a nílò láti ṣe ohunkóhun ní kíákíá a nílò láti gbé ìgbésẹ̀ fún ìràpadà ẹ̀mí wa a nílò láti gbé ìgbésẹ̀ fún àtúnṣe ẹ̀rí ará nínú Olúwa nínú ìwé Jónà yẹn orí 3 yẹn ẹsẹ̀ 5 ẹ gbọ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ti wí. àwọn ènìyàn Nínéfè sì gba Ọlọ́run gbọ́. ẹ̀rí àwọn ènìyàn Nínéfè gba Ọlọ́run gbọ́. wọ́n sì kéde ààwẹ̀
wọ́n sì wọ aṣọ ọ̀fọ̀ láti àgbà wọn títí dé kékeré wọn. ọ̀rọ̀ náà sì dé ọ̀dọ̀ ọba Nínéfè, ó sì dìde kúrò lórí ìtẹ́ rẹ̀, ó sì bọ́ aṣọ ìgúnwà rẹ̀ kúrò lára rẹ̀, ó sì daṣọ ọ̀fọ̀ bora, ó sì jókòó nínú eérú. ṣe ẹ̀rí ohun àkọ́kọ́ ni wípé bí àwọn ará Nínéfè fi gbọ́ ohun ìdájọ́ Ọlọ́run lórí orílẹ̀-èdè wọn, Bíbélì wípé àwọn ará Nínéfè sì gba Ọlọ́run gbọ́, yẹn pé wọ́n gbà pé ohunkóhun ọ̀rọ̀ tí ẹnu rẹ̀ sọ ó láti borí, ohun tó bá kóhun yóò ṣe ni yóò ṣe. Ògo Ísírẹ́lì kò jẹ́ ṣèké, kò ní sọ̀rọ̀ kó náà wọ́n ṣe bẹ́ẹ̀. Wọ́n gba Ọlọ́run gbọ́, wọ́n gba ìkìlọ̀ gbọ́. Olúkúlùkù wọn bẹ̀rẹ̀ sí wọ́n wárìrì, kódà ó jẹ́ tí ìgbọ́ ọba. Bíbélì wípé ọba pàápàá kúrò lórí ìtẹ́ rẹ̀, ó jókòó nínú eérú, ó rẹ ara rẹ̀ sílẹ̀. Lónìí ohun àkọ́kọ́ tí a kùnà nínú rẹ̀ ni wípé ẹ̀rí a ò gba ọ̀rọ̀ ìdájọ́ Ọlọ́run gbọ́. Olúkúlùkù wa kàn ṣe bó ti wùn wá. Àwọn olórí wa ò rẹ ara wọn sílẹ̀, àwọn aṣáájú wa ò rẹ ara wọn sílẹ̀. Wọ́n rí ara wọn gẹ́gẹ́ bí ohun tí wọ́n jẹ́. Wọ́n gbàgbé wípé ẹ̀rí Ọlọ́run wa ló ń ṣe àkóso lórí àwọn èèyàn tirẹ̀. A máa fi ẹnikẹ́ni tó bá wùn sí ipò, a sì máa mú ẹnikẹ́ni kúrò nígbà tí ó bá wùn. Ẹ̀rí àwọn aláṣẹ wa nípa ti ara, àwọn ọba àti àwọn ìjòyè, wọn ò gba Ọlọ́run gbọ́. Ìgbàkúgbà tí wọ́n ti dé àwọn ipò yìí, wọ́n máa rí àwọn ẹgbẹ́ kò tún sẹ́ni tó tó wọn mọ́. Wọ́n ń ṣe ohunkóhun tó wù wọ́n. Àwọn aláṣẹ àti adarí nípa ti ẹ̀mí pàápàá, ẹ̀rí àwọn gan òbìkítà, ẹ̀rí anointing ni wọ́n gbójúlé. Wọn ò gbọ́ ìkìlọ̀ Ọlọ́run. Bíbélì wípé ọba rẹ ara rẹ̀ sílẹ̀, ó kúrò lórí ìtẹ́, ẹ̀rí ó bọ́ sínú eérú, ó daṣọ ọ̀fọ̀ bóra. Ẹ wo ohun tí àwọn aṣáájú wa ń ṣe lónìí. Àwọn aṣáájú nípa ti ara, àwọn ń ṣe ohun tó wù wọ́n, wọn ò gbóhùn Ọlọ́run, wọn sì bẹ̀rù ohùn Ọlọ́run. Àwọn tí à ń darí pàápàá, àwọn náà ń ṣe ohun tó wù wọ́n, wọn ò náání, wọn ò sì bẹ̀rù ìdájọ́ Ọlọ́run. Àwọn tí a tún fi ọ̀rọ̀ Ọlọ́run rán láti ṣe ìkìlọ̀ fún orílẹ̀-èdè, àwọn pàápàá gbé Kristi sẹ́yìn, ara wọn ni wọ́n fi hàn fáráyé rí. Ẹ̀rí àwọn nǹkan wọ̀nyí wọn ò rí ara wọn sílẹ̀. In a situation where you exalt man and you put Jesus and Holy Spirit at the back seat, then you want to take control of everything. Nobody can take preeminence of things of this world. A kò sẹ́ńkẹ́ tó lè gba tó lè ṣe ìṣàkóso ayé, tó lè ṣe dáradára, tí kò bá ti gba Kristi láyè, tí kò fún ẹ̀mí mọ́ láṣẹ ní ààyè láti ṣiṣẹ́ lórí ìṣàkóso. Arákùnrin àti arábìnrin, Bíbélì wípé àwọn ará Nínéfè gba Ọlọ́run gbọ́. Wọ́n gba Ọlọ́run gbọ́, wọ́n kéde àwẹ̀. Àwẹ̀ táwa ń gbà lónìí, ẹ̀rí àwẹ̀ mo fẹ́ owó, àwẹ̀ mo fẹ́ ṣèṣẹ́gun, àwọn mo fẹ́ ṣèràpadà, àwẹ̀ àti bẹ́ẹ̀ bí àwọn nǹkan míì tí kò ní nǹkan ṣe pẹ̀lú ìgbàlá ọkàn tàbí ìgbàlá orílẹ̀-èdè wa. Ọ̀pọ̀lọpọ̀ àwẹ̀ tí a ń gbà, èyí tí kò tiẹ̀ ní Ọlọ́run lára níbi tí ó jókòó sí. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Hallelujah. Mo ní ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Hallelujah. Lórí ọ̀rọ̀ Nínéfè ni wọ́n sì ń ṣe àpẹẹrẹ. Ẹ̀rí nígbà tó di ẹsẹ̀ 8, ẹ̀gbọ́n ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ṣùgbọ́n jẹ́ kí ènìyàn àti ẹranko fi aṣọ ọ̀fọ̀ bóra, kí wọ́n yí padà olúkúlùkù kúrò nínú ọ̀nà ibi rẹ̀ àti kúrò ní ìwà agbára tí ó wà lọ́wọ́ wọn. Ẹ ṣé. Jẹ́ kí ènìyàn fi aṣọ ọ̀fọ̀ bóra. Ẹ̀rí lórúkọ Jésù, a ò ní ṣọ̀fọ̀, Àmín. ọ̀fọ̀ ò ní ṣe wá. Àmín lórúkọ Ṣùgbọ́n kí ni Jésù. Bíbélì ń sọ? Let them be sober. Let them be sober. Kán wà nínú ìkáàánú, kán káàánú ẹ̀ṣẹ̀ wọn. Ìjọ Ọlọ́run ò káàánú. It is celebration all the way. We embark on ceremonies instead of solemn gathering. Nípò àjọ tó ní ìrònú, ìsìnjọ lónìí kò wà fún àjọ tó ní ìrònú mọ́. Ayẹyẹ là ń ṣe nínú ìjọ wa. Ayẹyẹ là ń ṣe nínú ìjọ wa. Ẹ̀rí a ò náání bóyá a tilẹ̀ wà ní ipò tí ó dára
níwájú Ọlọ́run. Àwọn olórí wa pàápàá náà nípa ti ara ẹ̀rí ayẹyẹ lónìí, ayẹyẹ lọ́nà, wọn ò pe orílẹ̀-èdè sí ìrònú, wọn ò pe orílẹ̀-èdè sí ìrònú rárá. Wọn gbogbo ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ tí ọba bá lè pàṣẹ tó kéde àwẹ̀ jákèjádò ẹ̀rí lọ́wọ́lọ́wọ́ yìí. Ẹ ti jẹ́ kí nice club lọ́kàn lọ ti paná ẹ̀rí nígbà tí àìsàn dé orílẹ̀-èdè ẹ̀rí wọ́n ti omi owó pa, kódà wọ́n tún ti ilé àdúrà pa. Ṣùgbọ́n nísìnyí orílẹ̀-èdè ń ṣàìsàn, a ò lè ti àwọn ilé ẹ̀ṣẹ̀ pa. Ayẹyẹ ń lọ, inú wa ń dùn, ṣùgbọ́n a túbọ̀ múkùn nínú ẹ̀ṣẹ̀ sí. A sì ń fẹ́ ìràpadà, à ń fẹ́ ìwòsàn, à ń fẹ́ ìdáǹdè orílẹ̀-èdè wa. Ọ̀ǹtì bàtà bá mi tọ̀ pẹ̀lú standard ohun tí Ọlọ́run fẹ́, wọn tó sọ pé ní ìgbà náà ni wọn ó gbọ́ láti ọ̀run wá, nígbà tí ẹ bá rẹ ara yín sílẹ̀, tí ẹ wá ojú mi, tí ẹ gbàdúrà ẹ̀rí. The last one ni pé nígbà tí mo bá kẹ bá wáyé padà kúrò nínú ọ̀nà búburú yín, which is the most paramount, tí ẹ bá yé padà, kì í ṣe àwẹ̀ tá gbà, àdúrà tá gbà tó ta tó rán padà sínú ẹ̀ṣẹ̀, tí a ṣe àtúnṣe ọ̀nà wa, tá jáwọ́ ní ìwà búburú. Ẹ jẹ́ ká wo kí ni ìwé Jónà sọ ní ẹsẹ̀ 9 yẹn. Ta ni lè mọ̀ bí Ọlọ́run yóò yí padà kí ó sì ronúpìwàdà kí ó sì yí padà kúrò ní ìbínú gbígbóná rẹ̀ kí àwa má bàa ṣègbé. Yes. Ọlọ́run sì rí iṣẹ́ wọn pé Ọlọ́run rí iṣẹ́ wọn pé wọ́n yí padà kúrò nínú ọ̀nà ibi wọn. Wọ́n rí yí padà kúrò nínú ọ̀nà ibi wọn. Yes. Wọ́n sì ronúpìwàdà. Wọ́n sì ronúpìwàdà. Ibi tí òun ti wí pé. Òun ronúpìwàdà ibi tí òun ti wí pé. Òun yóò ṣe sí wọn. Òun yóò ṣe sí wọn. Hallelujah. Ẹ wo Ọlọ́run olóòótọ́. Ẹ wo ọba tí kìí sọ̀rọ̀ tí kìí yẹ̀. Ẹ̀rí ó sọ nínú rẹ̀ pé tí wọ́n bá yé padà, táwọn èèyàn tó ń bá yé padà, òun á gbọ́. Nígbà táwọn èèyàn yẹn tí wọ́n rẹ ara wọn sílẹ̀, tí wọ́n gbàdúrà tó ń wá ojú Ọlọ́run, tí wọ́n dẹ̀ yé padà ní tòótọ́, Ọlọ́run náà yí padà, ó ronúpìwàdà. Ó nígbà tó sì rí ìṣe wọn pé wọ́n yí padà ní tòótọ́, true repentance. Onígbà náà lọ gbé ibi tí mo máa ṣe sí wọn mi ní ṣe mú, wọ́n ti yí padà. Ará nínú Olúwa. A nílò ìrònúpìwàdà tòótọ́ lórílẹ̀-èdè yìí kí Ọlọ́run lè gbọ́ àdúrà orí òkè wa, kó lè gbọ́ ti pẹ̀tẹ́lẹ̀ wa, kó lè gbọ́ ti ìṣòro wa, kó lè gbọ́ àwọn nǹkan wọn ni gbogbo tí à ń ṣe, gbogbo ohun tí à ń ṣe wọ̀nyí láìsí ìrònúpìwàdà, láì rẹ ara wa sílẹ̀. Orúkọ la gbèrú, èmi ẹni báyìí, níbi tí a ti ń jẹ́ orúkọ tí oyè wa, ipò wa gbọ́n ju orúkọ wa lọ. Ẹlòmíì tí ẹ̀fẹ́ lè máa pè rẹ̀ ní Jésù ẹ̀rí. A gbé àsíá olùgbàlà ká sílẹ̀, à ń gbé ara wa rò, à ń fira wa hàn fún ayé, èyí tó jẹ́ ìgbéraga ọkàn. Arákùnrin àti arábìnrin, ẹ jẹ́ ká rí ara wa sílẹ̀, ká gbé Kristi ga, ẹ jẹ́ ká jáwọ́ kúrò ní àwọn ìwà búburú wa. Ọlọ́run pé tí a bá lè ṣe nǹkan wọ̀nyí, ìgbà náà ni àdúrà wa yóò gbà, ìgbà náà ni wíwá ojú Olúwa wa láò fi lè rí ojú rere Ọlọ́run ní iwájú rẹ̀. Ará nínú Olúwa, ẹ jẹ́ ká lọ wò ó, pàápàá ìjọ Ọlọ́run lónìí, àwa tí a ti yàn láti yí ayé padà, ẹ jẹ́ kí àwa pàápàá yí padà. Àwa àlùfáà, àwa ikọ̀ àti ìránṣẹ́ Ọlọ́run, ẹ̀rí mo l'anointing kò túmọ̀ sí pé wà ní ipò tó dára ní iwájú Ọlọ́run. Òrì má jẹ́ kí anointing ẹ kó tó ẹ jẹ ẹ̀rí. Bá ti pọ̀ tó lórílẹ̀-èdè yìí tí Èlíjà, Bíbélì pé ènìyàn onírú ìwà bí àwa ni Èlíjà, ó pàṣẹ kójò má rọ̀ kò sì rọ̀ fọ́dún 7 àti oṣù 6. Ó tún wájọ́ kójọ ni Olúwa fẹ́ kójò rọ̀, Ọlọ́run sì gbọ́ láti ọ̀run wá láì làágùn láì kankan. Mélòó ńgbà tí a pọ̀ lọ bí rẹ́rẹ́ pẹ̀lú orúkọ ńláńlá gbogbo, síbẹ̀ tí orílẹ̀-èdè yìí kò gba ìwòsàn, tí kò gba ìràpadà. Arákùnrin àti arábìnrin, a nílò ìra ẹni sílẹ̀, a nílò ìrònúpìwàdà tòótọ́ kí a lè rí ìràpadà àti ìwòsàn fún orílẹ̀-èdè wa. Hallelujah. 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 Ará nínú Olúwa, bí àwọn ènìyàn mi tí à ń pe orúkọ mi mọ́ bá lè rí ara wọn sílẹ̀
tán bá lè rẹ ara wọn sílẹ̀ tí wọ́n sì gbàdúrà tí wọ́n wá ojú mi tí wọ́n sì yí padà kúrò ní ọ̀nà búburú wọn. Ìpele mẹ́rin yìí ṣe pàtàkì fún wa. Bí a bá ṣe kan tí a ò tí ì ṣe ìyókù kò tí ì pé ọ̀run ò tí ì lè ṣí. Bí a bá mú méjì nínú ẹ̀ tá fi kan sílẹ̀ ọ̀run ò tí ì lè ṣí. Bàbá ń gbàdúrà táwọn ojú Olúwa tá ò rẹ ọkàn wa sílẹ̀ ọ̀run ò tí ì lè ṣí. Bí a bá wo ojú Olúwa tí à ń gbàdúrà tá a rẹ ara sílẹ̀ ṣùgbọ́n tá ò jáwọ́ nínú ìwà búburú wa nínú ọ̀nà búburú wa ọ̀run ò tí ì lè ṣí. Arákùnrin àti arábìnrin láti inú ìdílé kọ̀ọ̀kan ọ̀run ṣetán láti wo ilé wa sàn. Agbègbè kọ̀ọ̀kan Ọlọ́run ṣetán láti wò sàn. Ìpinnu ẹni ìpinnu tó ní lọ́kàn ni ṣùgbọ́n lábẹ́ àsọyé ni until we are in agreement and we fulfil that agreement. Bí a ò bá tí ì yí padà ní tòótọ́ kò ní lè wo ìjọ Ọlọ́run pàápàá sàn. Ṣebí ìjọ Ọlọ́run tí ì bá wo orílẹ̀-èdè sàn àpá ṣe bóun náà ń ṣàìsàn. Ó ń ṣàìsàn ẹ̀mí. Ó ń ṣàìsàn ẹ̀mí. Ìjọ Ọlọ́run wá wà ti di aláìlera láì jẹ́ pé a bá ṣiṣẹ́ ìràpadà nípa ìrònúpìwàdà wa. Fèrèsé ọ̀run ò ní lè ṣí fún ìjọ kí ìjọ lè gbóhùn Ọlọ́run kí ìjọ lè rí ohùn Ọlọ́run. Agbára tí ìjọ fẹ́ lò kìí ṣe ti ayé ó ti ìtẹ́ ọ̀run wá. Tí a bá sì ti sé ọ̀run kò sí ohun tí ìjọ fẹ́ ṣe. Bàbá sé òjò kò sí ohun tí ilẹ̀ fẹ́ fi gba ìmísí. Bákan náà ni tá a bá sí àánú lórí orílẹ̀-èdè tójú Ọlọ́run sé lórí àwọn ènìyàn rẹ̀ báwo ni ohun gbogbo ṣe fẹ́ lọ déédéé. Arákùnrin àti arábìnrin ẹ gbọ́ bí Pétérù ṣe gba àwọn èèyàn níyànjú nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 3 ẹsẹ̀ 19. Nítorí náà ẹ ronúpìwàdà. Ẹ ronúpìwàdà condition ẹ ronúpìwàdà. Ẹ ronúpìwàdà. Ó rọ̀ wá ní this season ohun tó ṣe pàtàkì jù wá ni pé ẹ jẹ́ ká lọ ronúpìwàdà kí àwọn aṣáájú ronúpìwàdà láti ṣe ìfẹ́ Ọlọ́run. Kí àwọn aṣáájú tẹ̀mí kọ́ ronúpìwàdà láti ṣe ìfẹ́ tọlọ́run. Bàbá bá wa sọ̀rọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ẹ jẹ́ ká fi tẹ ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀. Òun tó wá ti mú ọ tó wá ti kọ ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀ ó kó oore ọ̀fẹ́ Ọlọ́run ó kọ ìbùkún rẹ̀ ó kọ àánú tó bá rìn. Ẹnikẹ́ni ò sì lè ṣe wọn nǹkan wọ̀nyí tá a nílò fún wa. Ẹ ronúpìwàdà yes. Kí ẹ sì tún yí padà. Kí ẹ sì tún yí padà. Kí a lè pa ẹ̀ṣẹ̀ yín rẹ́. Kí a lè pa ẹ̀ṣẹ̀ yín rẹ́. Kí àkókò ìtura ba lè ti iwájú Olúwa wá. Kí àkókò ìtura bá lè ti ọ̀dọ̀ Olúwa wá. Kí àkókò ìtura bá lè ti ọ̀dọ̀ Olúwa wá. Àkókò ìtura ò lè ti ọ̀dọ̀ ọba kan wá, kò lè ti ọ̀dọ̀ baálẹ̀ wá, kò lè ti ọ̀dọ̀ gómìnà wá, kódà kò lè ti ọ̀dọ̀ ààrẹ wá. Ní àkókò tí Pétérù sọ̀rọ̀ yìí wọ́n ní àwọn aláṣẹ ṣùgbọ́n wọn ò lè ṣiṣẹ́ ìtura fún wọn torí ohunkóhun tó wá ti pa ẹ̀ṣẹ̀ wá ogun ẹ̀mí ni. Praise the Lord. Hallelujah. Ó sọ fún wọn pákó ní nítorí náà ẹ ronúpìwàdà kí ẹ sì tún yí padà. Ìyẹn pé tí a bá ronú tán ìwé ẹ̀kan ronú ṣá ẹ make sure pé gbégbèsè yí padà tó tọ́. Kẹ́lẹ́tàn má ṣẹ̀tàn mọ́. Kó ní wọ́n má purọ́ mọ́. Gbogbo àwọn ìwà burúkú tó wà lọ́wọ́ wa ta fi ń dára wa láti ta fi bá ilẹ̀ jẹ́ tí ilẹ̀ wa fi bàjẹ́ tó fi di àìní ìfọ̀kànbalẹ̀. Ẹ jẹ́ ká jáwọ́ nù ẹ̀. Ẹ jẹ́ ká mú tí Ọlọ́run fẹ́ wa fún. Nígbà yìí ó ní nígbà yìí a ó pa ẹ̀ṣẹ̀ yín rẹ́ tá ò bá ṣe ìparí tó ṣì wà mẹ́ á wà effective. Á dẹ̀ máa militate against wa. A ó lè pa ẹ̀ṣẹ̀ yín rẹ́ tá a bá pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ àkókò ìtura yóò lè ti ọ̀dọ̀ Olúwa wá. Àkókò ìtura yóò lè ti ọ̀dọ̀ Olúwa wá. Ìrònúpìwàdà
ní Kristi ń fẹ́ wá fún, ká lè ní ayọ̀ kíkún nílé bàbá lókè. Ará nínú Olúwa, ẹ jẹ́ kí a jọ gbàdúrà. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run ohun àkọ́kọ́ tá ó gbàdúrà lé lórí. A ó sọ fún Ọlọ́run, Olúwa, jẹ́ kí etí mi ṣí, sì jẹ́ kí àyà mi ṣí pẹ̀lú láti gba ọ̀rọ̀ rẹ. Àwọn ọmọ ará Nínéfì pé wọ́n sì gba Ọlọ́run gbọ́, wọ́n sì gbọ́ yẹn pé etí wọn ṣí sí ìkìlọ̀. Jẹ́ kí etí èmi náà ṣí, jẹ́ kí etí wa lórílẹ̀‐èdè ṣí láti gbọ́ ohùn Ọlọ́run, láti gbọ́ ìkìlọ̀ rẹ̀. Ó yẹ ẹja gbàdúrà orúkọ Jésù, ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù, àti agbára abẹ̀nú wákàtí àti àbùkù yìí wọn kó gbàkóso wọn, kọ́ má rí ara wọn gẹ́gẹ́ bí olóye, kọ́ má rí ara wọn gẹ́gẹ́ bí ọlọ́gbọ́n, kọ́ má rí ara wọn gẹ́gẹ́ bí onímọ̀, kọ́ tẹríba lábẹ́ agbára àti ìmọ̀ Ọlọ́run alààyè. Ẹ̀rí gẹ́gẹ́ bí ọba Nínéfè ṣe ó tẹríba lábẹ́ agbára Ọlọ́run, ó rí ara rẹ̀ sílẹ̀ pátápátá. Ẹ̀rí kò sí ẹ̀kọ́ tẹ́nìyàn lè kọ́, kò sí ìmọ̀ tẹ́nìyàn lè ní tí ẹ̀mọ́ ò bá dàpọ̀ mọ́ ẹ̀rọ ló ń pa. Ẹ jẹ́ ká gbàdúrà àwọn olórí wa nípa ti ara, àwọn olórí wa ní ìlú ti ìbílẹ̀ tí í ṣe àwọn ọba, àwọn olórí ẹ̀sìn pàápàá. Ẹ jẹ́ kí a sọ fún Ọlọ́run kí Olúwa kó jọ kó mú ọkàn wa sí ìtẹríba, kí wọ́n lè tẹríba lábẹ́ ọ̀rọ̀ Ọlọ́run, kí ẹ̀mọ́ lè darí ọkàn wọn. Ẹ jẹ́ gbàdúrà orúkọ Jésù, ní agbára ti Jésù, Ọlọ́run tó pọ̀ nípa àti agbára, àbẹ́yìn wákàtí àti ọwọ́ yìí ó lórúkọ láti tẹ̀wọ̀ náà àwọn olórí wa lọ, alágbára wọnú àwọn aṣáájú wa lọ, alágbára gíga ọkọ̀ tí ń rẹrẹ ní sílẹ̀ lábẹ́ àṣẹ Ọlọ́run alààyè. Ẹ̀mí ọ̀run ẹgbẹ́ wọn ọmọ ẹlẹ́yà, agbára tí òkun náà ayé wọn láti lè ṣèfẹ́ wọn Ọlọ́run alààyè ní gbogbo ọ̀nà. Ẹ̀mí ọ̀run ẹgbẹ́ wọn ọmọ ẹlẹ́yà, alágbára tẹ̀wọ́ ọba, ẹ̀yin lè lọ́kàn ọba àti ìjòyè lọ́wọ́, Olúwa gbà ṣàkóso fún wọn, èjìlẹ̀ fẹ́ gbà ṣàkóso fún wọn ẹlẹ́dàá Jésù Kristi Olúwa wa. Ẹ ká gbàdúrà kí gbogbo ọmọ orílẹ̀-èdè yìí kó lọ kó fún ẹlẹ́mì gbọ́ràn, gbogbo ala lọ́wọ́ ń bẹ̀. Ẹ̀rí aṣáájú gbọ́ràn sọ Ọlọ́run lẹ́nu, àwọn ọmọ ẹ̀yìn káfọ́ gbọ́ràn sọ aṣáájú lẹ́nu, olúkú ń ṣe ohun tí ó wù ú. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run. Ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan mi là ń ṣe lágbègbè wa táwọn aṣáájú wa ò mọ̀ nípa rẹ̀, tá sì fi ń jẹra wa níyà. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run gẹ́gẹ́ bí àwọn ará Nínéfì ṣe ọ̀rọ̀ wa pàṣẹ ó kéde, àwọn ọmọ orílẹ̀-èdè sì gbọ́, wọ́n ṣe ohun tí ọba pa láṣẹ. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run. Ẹ̀rí ẹ̀mí láti pa òfin mọ́, láti ṣe ohun tó tọ́ lásìkò tó yẹ. Ẹ̀rí ẹ̀mí láti ṣe ohun tó tọ́ lásìkò tó yẹ, láti ṣe gbogbo gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe fẹ́, gẹ́gẹ́ bí ètò àti òfin òdodo ṣe là sílẹ̀ tó lọ kó gbò wá lórílẹ̀-èdè yìí, kí ó lè wà kó lè ní àlàáfíà, kí àkókò ìtura lè jẹ́ tiwa. Àdúrà ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù, ní orúkọ ńlá ti Jésù, ọba àwọn olúwa àwọn olúwa, abẹ̀yìn wákàtí àti ọwọ́ yìí ó sínú ayé orí kọ̀ọ̀kan ọmọ orílẹ̀-èdè yìí lè gbà ṣàkóso ayé wa. Ẹ̀yin tí ìgbà àti àgbà ṣe Olúwa ẹ̀bùn fún ẹlẹ́dàá, gbogbo ẹ̀yin tí ń rẹlẹ̀ tí ń rẹ sílẹ̀ níwájú Olúwa ẹ̀gbẹ̀ orí kọ̀ọ̀kan wa, akọ̀lẹ̀ fún wákàtí ọwọ́ yìí olórúkọ láti Jésù Kristi, ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè tí wọnú ayé ẹni wá, tí ọ̀bí ṣe fẹ́ràn Ọlọ́run alààyè lórúkọ láti Jésù ẹ̀gbẹ̀ orí kọ̀ọ̀kan orílẹ̀-èdè yẹlẹ́dà ẹ̀jẹ̀ rẹ̀ ara yín. Láì lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Oníwà mú lè ríṣẹ́, wà mú lè ríṣẹ́, Ọlọ́run àwí máa yẹ̀wò, wà mú lè ríṣẹ́. Ẹ jẹ́ ká sọ fún ọba sọ̀rọ̀ mátàsé tó lọ àkójọ, ó ní òun yóò wo ilẹ̀ wa sàn. Ẹ ká sọ fún ó ṣe ti Nínéfè. Òun kan náà nígbà tí Mara kúrò, ó sọ ìpè Mara, ó ní láti sọ yóò síkú tàbí aṣálẹ̀ mọ́. Àṣẹ Ọlọ́run kó sọ̀kalẹ̀ wá, kó wá sórílẹ̀-èdè Nàìjíríà, kó wá sórílẹ̀-èdè wa lápapọ̀, kó jọ kó wò wá sàn. Gbogbo bí kíkà ti di aṣáájú àti di ahoro, ẹ̀rí kó bá wa ṣe iṣẹ́ ìwòsàn, pàápàá nítorí ti ìran yẹn àti ìran tí ń bọ̀. Kí Olúwa kó jọ kó fi àánú gbà wá. Àdúrà ní orúkọ Jésù.
ní agbára ẹ̀jẹ̀ Agbára ti Jésù Jésù, lórúkọ ńlá ti Ọlọ́run Jésù alágbára, Kristi ọba àwọn Ọlọ́run olúwa àwọn olúwa aképe ní wákàtí àtọwọ̀ yìí o Olúwa ẹ rà wá padà Olúwa ẹ ṣẹ́ ìdálẹ̀ ṣẹ́ ìrà padà nínú ayé wa Olúwa ẹ wòlẹ̀ wa sàn ẹlẹ́dàá alágbára gíga ní wákàtí abẹ́ ti ṣèlérí yín nígbà yóò wòlẹ̀ wa sálágbára mú ìlérí iṣẹ́ lórí orílẹ̀-èdè Nàìjíríà Olúwa mú ìlérí iṣẹ́ lẹ́dàá lórúkọ ńlá ti Jésù Kristi gbogbo wọn alágbára kúrò nínú ayé wa lẹ́dàá ẹ jẹ́ kára kóso ẹ jẹ́ kára kó dẹ̀ wá ẹ gba ìṣàkóso ẹ jẹ́rìí ara yín àmín. Gbogbo rẹ̀ lọ ẹ jẹ́ ká sọ fún onílábẹ́ ẹ̀kú tí n kò lóhun kì í jẹ́ kí ọ̀run apáde kò borí ìjọ ẹ ká sọ fún olùkólú àkówó ìjọ rẹ̀ sàn ìjọ Ọlọ́run pápá ń ṣàìsàn olú àkówó ìjọ rẹ̀ sàn ẹ̀rí gbogbo ọ̀nà kan tàbí òmíràn tá a fi sọ ìjọ di aláìlágbára olú àkógbé ìjọ rẹ̀ nítorí ọ̀rọ̀ rẹ̀ tó sọ pé òkè yóò jẹ́ kí ọ̀run apáde bá borí ìjọ kò sí àní èrè tí wàá pín ṣùgbọ́n kí olú àkójọ gẹ́gẹ́ bí ìlérí àti májẹ̀mú rẹ̀ tí kì í yẹ kó má ṣe kí ọ̀run apáde gbogbo ẹ̀ kó ró ìjọ rẹ̀ ní agbára láti lè ṣe àṣàṣeborí ohun gbogbo nínú ayé àdúrà. ní orúkọ Jésù ní orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù ọba àwọn olúwa àwọn olúwa a fi ìjọ Ọlọ́run aláìní lé lọ́wọ́ lórúkọ láti Jésù gba ìṣàkóso ìjọ kọ̀ọ̀kan alágbára gbàdúrà fún ìjọ rẹ ìmọ̀ràn àpáàdé májò borí ìjọ rẹ o agbára ẹ̀mí májò lágbára lórí ìjọ rẹ o gbogbo ipa sàtánà ọmọ ẹ̀ lórí ìjọ rẹ máa bá bẹ́ẹ̀ lẹ́dà olùẹ̀wò ìjọ rẹ sàn alágbára wo ìjọ rẹ sàn ẹ̀mí mọ́ wò wá sàn lẹ́dà lórúkọ ńlá ti Jésù Kristi ẹ gba ìṣàkóso ìjọ yín ẹ máa mú ìjọ yín tàtẹ̀síwájú ayọ̀. Olúwa wa bàbá gba ọpẹ́ wa Ọlọ́run gba ìyìn wa ọba àwọn bá gba ọpẹ́ wa Olúwa gba ìyìn wa ọba tí ọ̀rọ̀ rẹ̀ kì í yẹ̀ àyìn fún ọ̀rọ̀ yìí ti rán kalẹ̀ kì í ṣe nípa ọgbọ́n ènìyàn bí kò ṣe láti ọ̀rọ̀ alẹ́ ti fọhùn Ọlọ́run ayérayé gba ọpẹ́ wa à ń bẹ̀ gbogbo ọkàn gbogbo tí ọ̀rọ̀ yìí ó rìn dé afẹ́ ẹ̀yin ní kọ́kọ́rọ́ ìṣìkà Dáfídì ẹ lè ṣí ẹnikẹ́ni kò lè tì ẹ sì lè tì ẹnikẹ́ni kò lè ṣí a gbàdúrà ní orúkọ Jésù ó yá jẹ́ kí ọ̀run ṣí ọkàn wa sílẹ̀ ó yá ọ̀rọ̀ rẹ kó wọnú ayé wa ọ̀rọ̀ rẹ kó wọnú ayé wa kó lọ jọba níbẹ̀ tàbá níbi kí tí agídí àìgbọràn àtàwọn nǹkan wọ̀nyí tó tẹ̀yìn Ọlọ́run kórìíra tó jọba sí ọkàn wa agbára rẹ kó lè jáde ní agbára rẹ kó lè jáde mú ọkàn wa wá sí ìtẹríba mú ọkàn àwọn aṣáájú wa wá sí ìtẹríba mú ọkàn àwọn àtẹ̀lẹ́tẹ̀ wá sí ìtẹríba mú ọkàn àwọn àlùfáà wá sí ìtẹríba mú ọkàn àwọn ọmọ ìjọ wá sí ìtẹríba jẹ́ ká tẹríba lábẹ́ ọ̀rọ̀ rẹ tó bẹ́ẹ̀ gẹ́ kí ọ̀rọ̀ rẹ kó ṣe ìṣàkóso tòótọ́ láti máa yọ̀ nínú oore yìí gbogbo ní forúkọ Olúwa àkókò ìtura ó yá wọlé wá àkókò ìdáǹdè ó yá wọlé wá àkókò ìṣẹ́gun ó yá wọlé wá àkókò ìwòsàn ó yá wọlé wá iṣẹ́ ìyanu láàrin wa gbọ́ ẹ̀bẹ̀ àti àdúrà gbogbo ní fún orúkọ Olúwa gbogbo ìwọ tó ń gbọ́rọ̀ yìí mo dúró lórí àpáta Kristi mo sọ̀rọ̀ àṣẹ jáde ayé rẹ kó gba ìwòsàn ó yá iṣẹ́ rẹ kó gba ìwòsàn mo ní ilé rẹ kó gba ìwòsàn àánú Ọlọ́run kó dàpọ̀ mọ́ ìrìn àjò yìí mo ní ilẹ̀ rẹ ilẹ̀ ọjà rẹ ilẹ̀ òwò rẹ lórúkọ Jésù mo dúró gẹ́gẹ́ bí ikọ̀ àti ìríjú Ọlọ́run ó yá ọ̀run kó ṣe ìwòsàn gbogbo ọkàn tó ṣàìsàn lórúkọ Jésù ó yẹ gba ìwòsàn gbogbo àṣẹ látòkè wá kó sọ̀kalẹ̀ kó bá yẹn pàdé bẹ́ẹ̀ ni kó rí o ó ti rí ẹ̀ kò ní yẹ gbogbo rẹ̀ lọ ó yá arákùnrin àti arábìnrin ó yá àkókò ìtura kó wọlé tọ̀ ó yá nínú ilé rẹ̀ kó wọlé tọ̀ nínú iṣẹ́ kó wọlé tọ̀ nínú ìjọ wa kó wọlé tọ̀ wá àkókò ìtura kó dé sórílẹ̀-èdè Olúwa ti ṣe ó ti rí bẹ́ẹ̀ kò sì ní yẹ àṣẹ ọ̀run gùn bẹ́ẹ̀ ni yóò rí láì lórúkọ Jésù Kristi.